Ọlọ́run bá kádàrá rẹ tó bá rí fídíò yìí wò bá mi dáadáa fẹ́ jẹ́ kí kankan yí ọ sórí okùn yìí kò tẹ́ ẹ̀dá kan tó rí ìdí rẹ̀ àkìrídìí ológun bẹ́ẹ̀ náà ni àkìrídìí ọlọ́sàn tó lè rí àmì ṣe gbogbo àwọn tó ń wá ìdí rẹ láti sọ ẹ̀dẹ̀dùn àrílẹ̀ wọn ò ní rí ìdí. Àmì Jésù. Tó bá jẹ́ lóòótọ́ ogun kì í ní ìsinmi gbogbo ẹni tó sọ pé ìṣubú rẹ ló wá láti lórúkọ Jésù wàhálà rẹ ló máa bá. Àmì Jésù. Ọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí wòlíì àṣẹ tí ń bẹ nínú òkun yìí òkun ju gbogbo omi lọ mo sọ ọ́ jáde lójú àwọn ẹlẹ́ta lójú àwọn ẹlẹ́gàn wájú wọn lọ. Àmì Jésù. Àṣẹ tí wàá ń bẹ lára òkun iyọ̀ kì í da lórúkọ Jésù kọjá ohun rere ò ní dá ọ. Àmì Jésù. Tó bá rí òkun tó ń wò yìí iyọ̀rìn tí ń bẹ ń bẹ kò ṣeé kà iyọ̀rìn ìyá tún mọ́ akùkù lẹ́wúlẹ́wú mo sọ ọ́ jáde ní gbogbo ọjọ́ ayé rẹ ò ní mọ̀ òṣì. Àmì Jésù. Tó bá rí iṣẹ́ àfẹ́yàn méje wà á lówó lọ́dún yìí. Àmì Jésù. Can we press the button?